gbogbo àwọn bá dáàdì mi ládùúgbò lọ jáde gbogbo àwọn ọmọ mi ládùúgbò lọ jáde ọmọ gidi kò ní wo ìyá ìkóra rẹ̀ ọmọ gidi tó náà jọ ọ̀la kò ní wo bàbá ìkóra rẹ̀ ọmọ gidi ò ní wò pé ayé ti rọ̀ wọ́n lọ́rùn ó mójú kúrò lára ìlera àwọn òbí ẹ̀ ẹ wo gbogbo ẹsẹ̀ mi ipò tó wà kọ́ dàgbà yìí èmi náà ṣe ń bọ̀ ń bẹ̀ ọmọ kan náà ló máa sọ̀rọ̀ báwa ṣùgbọ́n àwa ò ní gbà kí ìran wa kó ráre lórí àwọn ìyá tó jìyà tó tọ́ wa rè àwọn ìyá tó jìyà tó kiri ọjà lórí wa rè wọ́n bá fẹ́ lọ sọ́jà sí tójò bá ti rọ̀ wọ́n lé lọ́mọ́ tójò ọlọ́run á jẹ́ kójò ká wa mọ́ gbogbo ẹ̀yin jọ́nálìsì yìí sìn á lè dọ́dọ̀ president Bọ́lá mẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ẹ̀ òjò máa rọ̀ tó bá rọ̀ láìf lọ́tí wọn àwọn ọmọ mi wà yìí ebi ò pa wọn yá wa o ìyà ò jẹ́ wọ́n wọn tọrọ jẹ́ o wọn ò jẹ́ ìnira fún wa o ṣùgbọ́n president ló dá ọlọ́ eléyìí lẹ̀ president Bọ́lá Ahmed Tinubu ló dá eléyìí lẹ̀ wọ́n ní wípé gbogbo tó bá ń ṣe wá local government wa ká pe chairman wa àwa pe chairman nísìnyí local government Ifọ̀ ẹ̀jẹ̀ wa ràn wá lọ́wọ́ ẹ wo arúgbó àwọn òbí wa bíi ẹ wo ewu orí wọn ẹ rántí pé ẹ̀yin náà máa dé ipò tó dé yẹn ṣùgbọ́n tẹ bá ṣe lénìí lọ́rọ̀ tó gbọ́dọ̀ la ṣe ni pé bàtà ṣe ń tàbí wọ́n gbókù kan kọjá nínú dánfó ìjọkan ń bọ̀ wọ́n máa gbẹ̀yìn náà kọjá bẹ́ẹ̀ ọ̀nà wo ló fẹ́ gbẹ̀yìn kọjá ẹni yẹn tó ti ń gbàdúgbò yìí wọ́n lè má ìtúnṣe lójú ẹ̀ o àwọn àtúnṣe lẹ́yìn ẹ̀ bí ẹ ṣe ń gbọ́ sí wa lẹ́nu tẹ́ ń ṣàánú wa oríire ọmọ yóò ní ṣẹ́yìn ayọ̀ ọmọ yóò ní ṣẹ́gun wọn ò ní fi ọmọ pa yín lẹ́kùn tí aláboyún bá fẹ́ lọ sọ hospital ládùúgbò yìí kò sí bó ṣe fẹ́ rọ́ọ̀ṣì lọ tó lè bá wa kò sí bọ́lọ́pàá ṣe lè wá so we are doing a whole lot and we are tired we are begging we are appealing look at our mothers coming out Muslim wa ládùúgbò yìí ẹgbẹ́ lọ́ọ́ tóbi Islam la bíbí sí so tó bá ní kí n máa like Islam mo lè like ẹ torí tó bá ní ẹ̀sìn kan ló dáa sọ fún mi ẹ̀sìn tí ikú ń ṣe ẹ̀sìn wo ni ikú ń ṣe ẹ̀sìn wo ni àìsàn ń ṣe ẹ̀sìn wo ni àrùn ń ṣe ẹ̀sìn wo ni òṣì ń ṣe ó ṣe jẹ́ pé kò lẹ́ni tó ṣẹ̀sìn tí ò ní ní nǹkan kan tó ń là kọjá so that's why I said ẹ̀gbọ́n lọ́n tóbi iná kó dẹ̀ tún jẹ́ fẹ́ yìí Christian tẹ́ jókòó sílé tẹ́ sọ pé àwọn Muslim nìkan Muslim are many there are many in politics pastor ti fi ọ̀rọ̀ ṣe brain ẹlòmíì ẹ má lọ dìbò ẹ má dá sí o and we are complaining that they are not doing it well why don't you get up register go and get your card register vote and let your vote speak for you. I know some people will attack me but another name for success is controversy. This is Egbado Road. Please come and help us. Àdúrà àwọn màmá wa máa gbà lórí yìí ẹ̀yin tẹ́ fẹ́ campaign wá sádùúgbò yìí náà ẹ máa wọlé láyọ̀ Ọlọ́run á jẹ́ kí ìṣọwọ́ yín kó sọ yín lẹ́san rẹ̀. Say drainage. You can imagine what this will cost. Mosquito, so many things. Look at her shop. How will she sell? How will she sell? When you get there, you will hear from our Okada people here. Nobody is proud to use his or her car. Please help us. I will do it. Abi, share and tag around me. Ẹ wo lé ẹ wo àwọn ọmọ wa. They are very brilliant. So footballers wà láàrin wọn o. Bẹ́ẹ̀ni Sàímì, footballer ni. Ṣé wòlíì kan ni mí? Ṣé wòlíì kan ni mí? God help us. Shaman help us.